lọ ṣọ́ àwọn tó ń jí ọba gbé, lọ ṣọ́ àwọn tó ń pọba, lọ ṣọ́ àwọn tó ń jalè lẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ pé Nàìjíríà yóò ṣáàrí pín torí ìyànjẹ lẹ̀ ń yàn wá jẹ. Òun lẹ̀ ń lé kiri o. Ń yan àwọn mẹ̀kúnnù jẹ ẹ̀lẹ̀fẹ́ kìlú pín. Gbogbo ó tẹ́ kí mẹ̀kúnnù fi sórí rẹ̀ ń kó jẹ ẹ̀lẹ̀fẹ́ kìlú pín. Gbogbo ó tẹ́ kí Yorùbá fi ní kí mẹ̀kúnnù fi ní ọsítù gidi ṣe ẹ̀lẹ̀fẹ́ kìlú pín. Gbogbo àwọn rail system tẹ́kẹ́ ti construct láti bí 20 years ago ẹ wá ṣe é sìn pẹ̀lú owó bọ́gí ẹ̀jẹ̀ kí Nàìjíríà pín. Àwọn ipò tó dá ẹbẹ̀ sí kó sí náà ẹ̀jẹ̀ kí Nàìjíríà pín ìyànjẹ ní pẹ́pẹ́. Ìyànjẹ ló fọ́ ìlú, ìyànjẹ ní fọ́ ẹgbẹ́. Gbogbo ìtẹ́ ń ṣe yẹn, ẹ̀kàn ń lé ọ̀tẹ́ ń láwọn èèyàn kí tẹ́ láwọn èèyàn kí tẹ́ fi káàkiri àti spaz wọn. Ẹ lè fi tipátipá mú ẹṣin dódò, ṣùgbọ́n ẹ lè fi tipátipá ní kó mumi o. Nǹkan tí wọ́n ń pè ní orílẹ̀-èdè, ìfẹ́ ẹnu lẹ́yìn fi ń belong sí orílẹ̀-èdè. You don't force a citizen to be a citizen of the country. It's by the character of the government. It's by the program of the government. It's by having a government with rule of law. A government that discourages corruption in the system. A government that believes in the wish of the people. That's the only way you can attain peace in any society, in any country. When you have denied me my future, I realize my future is bleak in a nation. I have the right to decide my own future, and my future is in my own hand. Lónìí sí, about 174 countries non protest lọ́wọ́lọ́wọ́ lórí bí Yorùbá ní máa bọ́ lókè àwọn. Káwọn protest báyìí. Wọ́n ní tí ìyàbá ti kárí ó máa ń tó kàn ní. So they are protesting in about 174 countries as I'm talking to you. Àwọn Japan àti píṣọ̀ wọn ká tó kò lé. Torí nǹkan bíi 7 hours difference ni wọ́n ti bẹ̀rẹ̀ protest wọn jù fẹ́ẹ́ fi ṣẹlẹ̀ ní nǹkan bíi 7 hours difference. Wọ́n ti bẹ̀rẹ̀ protest wọn ní Asia, South America, Europe, some African countries.